ọmọ tó orí ìgbórí títì ló wà ọmọ orí ìrìn èmi ọmọ bẹ́ẹ̀ fẹ́ fọmọ ní orí ìrìn ní táìtù tí ò ní hùwà wèrè aṣọ wo ló fẹ́ wọ̀ fẹ́ lẹ́dẹ̀ tó ló gbé ẹlẹ́dẹ̀ lọ sí cabinet ó fẹ́ lọ ṣe show animal a máa wá ibi tí wọ́n ti ń wọ ẹ̀bí tẹ́rẹ̀ wà káàkiri nìyà ṣé wọ́n ọmọ tó bí náà so automatically ó ga ní ó lanu ó làdí kí ọkàn mi òun lórí wọn bẹ́ẹ̀ ẹni tẹ́yàn bá sùn tí ló ń jarun báàlù àwọn ẹgbẹ́ ẹ̀ náà ni bí àwọn tó tẹ̀lé lọ́yàn bá jẹ́ gbẹ́gbẹ́ òun kọ́ ló fún wọn ní invitation náà so wọn kò fún wọn ní invitation wọn kàn wá ní ṣé bí bàbá yẹn ti wọ́ọ̀nù wọn kó tó kú bàbá mú ọmọ ìdí ìbèlò wí ẹjọ́ ẹni tó kú ò ṣe mistake tẹ bá débẹ̀ ẹ pẹ̀tù sí àwọn tó kú nú kẹ máa lọ lé yín ká máa dun rice ká máa gborí fẹ́ǹsì ká lọ máa gun kiri nìyẹn oúnjẹ kan ṣé nǹkan tẹ kọ́ ní mẹ́kà nìyẹn ṣé nǹkan tó kọ́ ní mẹ́kà nìyẹn náà á ti mọ̀ kórí àwọn aláàfáà yẹn tẹ́lẹ̀ orí wọn kọjú sọ̀rùn alẹ́ nígbàtẹ́ nìkan lọ tó dé tó lóun aláàjì wọ́n sì nínú aláàjì àlejò kò sí nǹkan tó pé ń bẹ̀ náà dẹ́n tó bá worúkọ tó ń jẹ́ wọ̀n yẹn Wòsílà tìbí tọ̀hún wọn mọ mí ni gbogbo orúkọ tí lárúbáwá fún wọn yẹn wọn mọ orúkọ ẹ̀ so that's it wọn yàn àwọn tó ń bọ̀ ní Sunday Saturday wọ́n fẹ́ wá rí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wá fẹ́ rí orí Ọlọ́run àwọn tó ní ìjọba ọ̀run àwọn tọ́rọ̀ Ọlọ́run jẹ́ lógún àwọn ló ń bọ̀. Yes, sir. Jíjẹ mímu ń kọ́ sàǹjọ́ yẹn. Ìgbà tí mi ò ṣe kankan ọmọ bọ́yàn mi ò advertise yàn pé kọ́ máa bọ̀ stadium kan wá lọ́jọ́ mẹ́tàdínlẹ́ náà no ẹni tí o mọ Bíbélì ní nǹkan tọ́wọ́ tó bá máa ṣe oníkọ́wọ́ sí máa sọ bẹ́ẹ̀ we are going to be well fed pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run and everything wàá ní bá ṣe ń ṣe for the past 21 years now. So that's it. I'm going to miss a lot of good people. Like my Babati, to man just like my father in the Lord, the chairman of Oreb Cathedral, Baba Oyebami. This is the only one you don't meet. So I think Rono a lot to be. So I just share last year. Yes, sir. Rono. I've missed the vacuum cannot be. Ali, Sentole Joko, Sentole Wabakum. No. So bàbá èyí tí wọ́n ń gbé káàkiri social media táwọn afáàmà wa bínú wọn jáde tó ń sọ̀rọ̀ tó lágbára tó le gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run bó lè fẹ́ pẹ̀lú àtẹ̀ntí tó náà yàrá pé òun ṣe sọ́ọ̀rì àtàwọn afáàmà táwọn náà jáde tán tó ń ṣe pé ṣùgbọ́n ìlànà fọlọ́run ìwájọ ń tọ̀ ayọ́npọ̀lọ́ náà ni kí ni oyin tèkè lórí eré sá. There is one barrier bí a ò lè lọ wò lórí YouTube ẹnìkan kú bọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú aláùsá àwọn gómìnà yẹn mú ọ̀rẹ́ gidi ní 34 years old wọ́n wá ṣe fìdú kíní ẹ̀ ní stadium Fidao lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ was ọmọ 30.